Ìbà Ọlọ́run ọba Ọlọ́run ọba tó tẹ́ sánmọ̀ bí ẹní tẹ́ní, ọba tó tẹ́lé ayé bí ẹní tẹ́ṣọ, ọba lénìí, ọba lánàá, ọba lọ́jọ́ ayé gbogbo. Mo júbà rẹ Ọlọ́run Elédùmarè, mo júbà ọ̀gá mi Ààrẹ ọ̀nà kakanfò ti gbogbo ilẹ̀ Yorùbá káfàtà, the 15th Ààrẹ ọ̀nà kakanfò lógun ọ̀fẹ́. Ìbà Abíọ́dún Ìgè Adams Oòduà. Lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ lórí social media lórí ọ̀rọ̀ Laji Abass, òpìtàn àwọn òmùgọ̀, òpìtàn àwọn ọ̀dẹ̀, òpìtàn àwọn dẹ̀dẹ̀rìn. Sẹ́rí ó lágbára o. Yorùbá ní ọ̀tá Yorùbá, ìlọsíwájú Yorùbá, ìlọsíwájú ilẹ̀ Yorùbá náà ní ọ̀tá ẹ̀. Ó ti fi hàn dájú gbangba lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tí ń pèrè ẹ̀ ní Laji, òpìtàn àwọn òmùgọ̀ yìí, wípé ọ̀dàlẹ̀ Yorùbá, ẹni tí ò fẹ́ lọ síwájú Yorùbá, òun ni arákùnrin yìí jẹ́. Ó ń sọ̀rọ̀ lórí oyè Ààrẹ. Ṣé kò mọ bàbá wa Aláàfin ikú bàbá yèyé ni? Nígbà tí òpònú yìí máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyè Ààrẹ, ṣé nígbà wọ́n fẹ́ jẹ oyè Ààrẹ, ṣé wọ́n mọ iye àwọn tí wọ́n present síbi oyè Ààrẹ yẹn? Tá a bá ń sọ̀rọ̀ ti towó lórí àwọn tí wọ́n fẹ́ joyè Ààrẹ yẹn, Ìbà Abíọ́dún Ìgè Adams kò ní owó tó àwọn tí ó jáde rárá fún oyè yìí. Tí wọ́n bá ń sọ̀rọ̀ ti pò, kò jẹ́ nǹkan kan nínú àwọn tó jáde sí ìlú Ọ̀yọ́ lórí pé wọ́n fẹ́ joyè Ààrẹ yìí. Tá a bá ń sọ̀rọ̀ wípé ìlú mọ̀ọ́ká, kò lẹ́gbẹ̀ẹ́ àwọn tí ó jáde fún oyè Ààrẹ yìí. Kí ni nǹkan tó ń sọ? Ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ, ọ̀rọ̀ òpònú ló ń sọ, ń sọ̀rọ̀ òpònú lẹ́nu lórí ọ̀rọ̀ oyè. Tí o bá wo gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá yìí, ta ni ó ní ọmọ ogun bí Ìbà Abíọ́dún Ìgè Adams? Kí ni wọ́n ń pè láàrẹ? Kí ni wọ́n ń pè ní jagunjagun? Ṣé ìran bàbá ẹni wọ́n wá yàn ní ààrẹ ni? Ṣebí gbogbo ìtàn bàbá ẹ, gbogbo ìtàn bàbá ńlá bàbá ẹ, ọ̀rọ̀ ẹ yìí tí ì débẹ̀, a sì máa sọ tó bá ti débẹ̀. Torí àwa ti ṣèwádìí ẹ̀, a ti mọ̀ pé inú ilé ọ̀dàlẹ̀ ló ti jáde. Báwọn bàbá ńlá bàbá ẹ náà ṣe mọ̀ sí nìyẹn. Ọ̀rọ̀ ẹ ò lè jọ wá lójú. Ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wákìlì. Ọ̀gbẹ́ni yìí gọ̀ gan. Ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wákìlì. Mélòó ni ara wákìlì tó ń expect wípé kí ààrẹ jáde kó lọ bá wákìlì? Tá a bá ń ka step ọmọ ogun ààrẹ, wákìlì kò lè, gbogbo agbára wákìlì kò gbé ìwọ̀n tó jẹ́ wípé ọmọ ogun tó jẹ́ alákọ̀ọ́kọ́ fún ààrẹ tàbí ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin títí dórí ẹlẹ́ẹ̀karùn-ún tó máa lọ bá wákìlì. Mélòó lára wákìlì tó ń retí pé kí ààrẹ kó lọ gbé kó lọ bá wákìlì? Sọ̀rọ̀ pé àwọn OPC tí ó wá mú wákìlì nígbà yẹn kò kí sáti Ìbàdàn, but èèyàn ò ní wọ̀ ní olúùlú náà kó má sọ fún ẹni tí ó wà nílùú. Ìyẹn ló jẹ́ kó kan Olúmọ. Ṣé wò béèrè lọ́wọ́ Olúmọ tó tì ẹ́ jáde ni, tó wá ní kó wá mọ̀ sọ ìtànkítàn? Ó béèrè ní àwọn tó wá mú wákìlì nígbà yẹn, kó béèrè ibi tí wọ́n ti wá, kó béèrè àti ibo làwọn yìí ti wá tí wọ́n ti wá mú wákìlì. Olúmọ fún àwọn OPC Ìbàdàn, wọ́n fún àwọn tí wọ́n wá ní support ni. Bí OPC ṣe ń ṣiṣẹ́ títí ẹ̀ nìyẹn. Nínú state kan tí wọ́n bá fẹ́ operate ńbẹ̀, kò kí sáwọn tó wà ní state yẹn. Ó fẹ́ gbọ́ bí à ń ṣe ń operate, bí OPC ṣe ń operate ọ̀rọ̀ títí ẹ̀ ni. Ìgbé mi ò ní jẹ́ sí i. Béèrè lọ́wọ́ Olúmọ tí ó tì ẹ́ jáde, Olúmọ ọ̀dàlẹ̀ tó tì ẹ́ jáde, tí wọ́n fún wọn náà ní owó kékeré tó fẹ́ fi ba ayé ara ẹ̀ jẹ́. Ṣé wọ́n ò béèrè tán lọ́wọ́ gbogbo ẹni tó bá ti dilẹ̀ mọ́ ààrẹ? Ó mọ̀ pátùbọ̀tán wọn ò kì í dà. Àtúbọ̀tán wọn ò kì í dà. Ẹni tó tì ẹ́ jáde náà mọ̀ yóò pátùbọ̀tán wọn kò kì í dà. Wọ́n fún ẹ lówó kékeré, òun ń sọ àwọn nǹkan tó mọ̀. So nǹkan tó ń sọ ń sìn, òun jẹ́ kí gbogbo àgbáyé máa mọ̀ wípé orí bàbá wa Aláàfin ò pé láti fi Ìbà Abíọ́dún Ìgè Adams, òun jẹ́ kí wọ́n mọ̀ kórìí wọn ò pé láti fi joyè. Ọmọ bíbí Ọ̀yọ́ lèmi, ọmọ ìsàlẹ̀ Ọ̀yọ́ ni mí. Òun jẹ́ kí gbogbo àgbáyé máa mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe. Àbí
àwọn òpònú bíi tiẹ̀ náà wọ́n ń pè lórí prógrámù ẹ láàárọ̀ yìí wípé kí wọ́n pe àwọn Basọ̀run kí ààrẹ wá yọjú sí wọn wípé ṣé wọn ò lè yọ ààrẹ. ẹ rí wípé òpònú jọ gbogbo yín lórí gbogbo nǹkan tẹ́ ń sọ. kẹ́sì ẹ̀ tó sọ̀rọ̀ síta ẹ̀ sẹ́yìn gangan lára ẹ̀ fetí ara yín gbọ́ ẹ̀rí pé ó ń rùn ni ọ̀rọ̀ tẹ́ ń sọ ń rùn. ó sọ̀rọ̀ lórí aṣọ funfun ọ̀hún pé wò ó ṣèwádìí ààrẹ ó ṣèwádìí ààrẹ yìí ló jẹ́ kí wọ́n máa wọ aṣọ tó ń pọ́n bíi tàparò kiri. tó o bá ṣèwádìí ààrẹ ò ní máa wọ aṣọ tó ń pọ́n kó máa wọ àǹkárá tó pọ́n kúkúkú kó máa wọ̀ kiri kó máa fi máa ṣe program kí wọ́n máa bú aláṣọ funfun. ọmọ pé lépo nìwọ ẹlẹ́gbẹ́ àparò ni ẹ. tó o bá ṣèwádìí ààrẹ ò ní máa wọ aṣọ tó ń pọ́n kó máa wọ àǹkárá tó pọ́n kúkúkú kó máa wọ̀ kiri kó máa fi máa ṣe program kí wọ́n máa bú aláṣọ funfun. ọmọ pé lépo nìwọ ẹlẹ́gbẹ́ àparò ni ẹ. ìwọ fẹ́ mọ̀ ta epo sí àlà aláṣọ funfun ò ní làákàyè. tó o bá ní làákàyè ni ò ní máa sọ gbogbo nǹkan tó ń sọ yẹn. nínú program ẹ tó ṣe last time kó tó ṣe tàárọ̀ yìí kó tó ṣe tọjọ́ Sunday tó ṣe láàárọ̀ yìí ọmọ pé fúnra rẹ̀ náà ló kà wípé ààrẹ ó lè gbógun wọ àwọn ibi báyìí ó lè wọ ibi báyìí ó lè wọ ibi báyìí. ó tún gbọ́n tó tún sọ láàárọ̀ yìí ó rí pọ́rọ̀ ẹ̀ ò mọ̀gbọ́n dání wọn. ọmọ sọ ní lọ fún etí ààrẹ gbọ́ program tó ṣe lọ́n last time. ọmọ dárúkọ Abẹ́òkúta nígbà ó ṣe program láàárọ̀ yìí oní òtún lè gbógun wọbẹ̀ wọn. so ọ̀rọ̀ tó ń sọ ó ti fi ń yí àwọn ọlọ́pọlọ àwọn ọlọ́gbọ́n wípé ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ ọlọ́tí wàá ti mọ tí yó kó tó wá. sórí Laji Abass ó pìtà àwọn ọ̀dẹ̀ jẹ́ kí n sọ fún ẹ gbogbo ìtàn babaláku bàbá ẹ àwa ti ṣèwádìí àti mọ̀ mọ̀kàn fún afẹ́lẹ́ ìwà jẹ́ ìníwọ́ ni. tí o bá tún jáde lórí ọ̀rọ̀ yìí báwọn babaláku bàbá ẹ bí wọ́n ṣe dá ilẹ̀ àwọn jagunjagun ilẹ̀ Yorùbá a máa bẹ́ẹ̀ sọ síta fáyé. tí àwọn náà tí wọ́n bọ́lẹ̀ níwọ náà ti tẹsẹ̀ bọ̀ yìí ó wá ń retí wípé bóyá ààrẹ máa sẹ́ndì àwọn OPC sí ẹ wọ́n á wá kẹ́ ẹ mọ́lé. OPC kì í ṣáyàkìlà OPC ò kì í ṣe apààyàn. ọ̀gbọ́n táwọn àgbàlagbà wí ni wọ́n ní sí ọwọ́ ẹlẹ́nà òun ló ń pẹlẹ́ náà. tí ó pa iná ló ti ń bá káàkiri yẹn ṣé wọ̀ rẹ́ ni tó ṣe irú ẹ̀ tó mú jẹ ni. ó lọ bèrè ṣé wọ̀ rẹ́ ni tó dìtẹ̀ máa rẹ̀ tó padà fọwọ́ rọrí kú ni. ó lè fọwọ́ rọrí kú bó ṣe wà yẹn kò sí bó ṣe fẹ́ fọwọ́ rọrí kú. OPC wo ni wọ́n fẹ́ sẹ́ndì sẹ́ wọ́n sọ fún ẹ pé OPC ń pààyàn ni àbí wọ́n sọ fún ẹ pé OPC jáyàkìlà. OPC ò kì í ṣáyàkìlà. ìwọ gangan alára ọmọ pé ẹlúlu báyìí ní fẹnu ara ẹ péjò fún rẹ báyìí náà ni tó máa forí ara ẹ gbé. so oníkọ̀ rẹ ó ti fẹnu ara ẹ pé kù fún rẹ ló kó bá rẹ. èmi ò tí ì ní táìmù fún ẹ. tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Ìbàdàn ni ẹ ìwọ tún jáde àwa ti ṣèwádìí ẹ agboolé tó ti jáde gan gbogbo ìrìn àjò ẹ níbẹ̀ a ti mọ̀ wípé o ò níran wọn ò nífẹ̀ẹ́ níbẹ̀ bó o ṣe ń ṣe rádaràda bí ọlọ́tí bí olóògóró kiri nìyẹn. tó bá fẹ́ gbọ́ tààrin orí ẹ tó fẹ́ mọ irú ẹyẹ tó sọ ẹ tó fẹ́ mọ gbogbo tàwọn babaláku bàbá ẹ bí wọ́n ṣe jẹ́ ọ̀dàlẹ̀ nílùú ìwọ tún jáde lórí ọ̀rọ̀ yìí. wọ́n wá wọ̀nù ẹni o mi tí ì bẹ sọ̀rọ̀ ọmọ bíbí ilẹ̀ ìlú Ọ̀yọ́ ni èmi. gbogbo rádaràda òsì tó ń sọ lẹ́nu yẹn a máa wá ṣẹ̀ṣẹ̀ sọ tààrin orí ẹ̀ a máa ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ. ẹrú kan ní mú ní gbúgbẹrù ó máa lè Ìbàdàn níwọ̀ yìí o kì í ṣe ọmọ ọkọ. ò ń ṣe program ò ń sẹ́ndì account number sí orí program. ìwọ náà fẹ́ tún kówó tọ̀dọ̀ tiẹ̀ jẹ. ṣé wọ́n sọ fún ẹ wípé ààrẹ ń bá Sunday Igboho jà ni. wọ́n sọ fún apàrẹ ààrẹ ń bá Sunday Igboho jà gbogbo prógámù tó ṣe láàárọ̀ Sunday yìí prógámù dèdèrìn ọ̀kan sọ̀rọ̀ bí ẹni tó ti mọ tí yó bí ẹni tó rí rí ò pé bí ẹni tí wọ́n ti fọwọ́ nù lọ́pọlọ. wọ́n sọ fún ẹ pé ààrẹ ń bá Sunday Igboho jà àbí ṣé ìwọ ti bí Sunday Igboho ṣé Sunday Igboho ń bá ààrẹ jà. ń dárúkọ àwọn yèyé dára gbogbo wọn pátá bẹ́ẹ̀ àwí koko kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn. tó bá fẹ́ dá jáde anyway ni wàá lè sọ bóyá àwọn náà wọ́n fún ẹ lówó ọ̀hún pòwó kékeré náà ní mọ́ jọrú yín lójú bóyá àwọn náà wọ́n fún ẹ lówó wípé kó jáde kó kámọ̀ wípé ó jáde ń tì torí titi wọn. ìtàn wèrè tó ń sọ ìtàn òpònú tó ń sọ yẹn
má wulẹ̀ sọ mọ́, ká mọ̀ wípé tó torí ẹ̀ jáde nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé Olúmọ náà ló rán ẹ jáde ká mọ̀ pé Olúmọ ló rán ẹ jáde. Ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ọ̀dẹ̀, ọ̀rọ̀ òpònú. Wo Laji Abass, òkúta àwọn dìndìnrìn, mi ò tí ì ṣetán pẹ̀lú ẹ̀. Tí n bá dé pẹ̀lú ẹ̀, ìwọ gan máa rí gbogbo ìtàn ẹ bó ṣe jáde pátá, a máa sọ fún ẹ. Báwọn bá nákó ẹ bó ṣe jọ́ dálẹ̀, a jẹ́ kó yé ẹ. Ire o.